الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام الأتمان الأكملان على خير من أرسل إلى البشر نبينا محمد وعلى آله وصحبه ومن صار على نهجهم إلى يوم الدين. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run, a yìn Ọlọ́run, a gbé títóbi fún Ọlọ́run, atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run kó bá ní kẹ́ àwọn ará ilé rẹ̀ láwọn tí wọ́n gbà fún Ọlọ́run ọba láàrin méjì wọn, kó kí àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn àlùmọ̀ tí Ọlọ́run ní kí a máa rìn lórí ìlànà wọn lọ fi díjọ́ kẹ́yìn. Ọlọ́run kó ṣe ìkẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. Akíra wa ní òkú ẹ̀sìn Islam níbi tí ẹnì kọ̀ọ̀kan wa bá wà, tá a ti ń láǹfààní àti máa wo Sunna TV Yorùbá. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run kó máa bẹ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Akíra wa fún àkókò àlùbáríkà tí tá a wà nù rẹ̀ yìí, náà ni Ashuru Zulhijja, mẹ́wàá ìbẹ̀rẹ̀ oṣù Zulhijja, oṣù hajj tí ń jẹ́ oṣù kejìlá inú oṣù òkè. Àbẹ̀ Ọlọ́run ọba, Ọlọ́run kó ṣe àlékún gbígbàdúrà fún wa nínú àkókò yìí. Gbogbo ohun tí a máa ṣe ní iṣẹ́ ń bẹ, Ọlọ́run má ṣàtẹ́wọ́gbà ní ọ̀dọ̀ wa. Iṣẹ́ pọ̀ láwọn iṣẹ́ tó ṣe pé Ànábì wa Muhammad sallam ó gbà wá yànjú rẹ̀, tí ládá sì wà ń bẹ tó pọ̀ ń gbé ká máa ṣe láwọn àkókò yìí. Gbogbo àwọn dáadáa tá a ti ń ṣe bọ̀ náà, irúfẹ́ àwọn ọjọ́ báyìí Ọlọ́run ọba ó fẹ́ràn rẹ̀ púpọ̀ bẹ́yàn bá lè lékún dáadáa rẹ̀. Nítorí bẹ́ẹ̀, ẹ má jẹ́ ajáfara. Gbogbo ohun tí a fi rí ìyọ́nú Ọlọ́run ọba, tá a fi súnmọ́ Ọlọ́run ọba lákòókò yìí, Ọlọ́run má ṣàṣe nírọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa. Akíra wa, àwa kí iléeṣẹ́ Sunna TV Yorùbá ní ìlú wa Benin, níbi tí Ọlọ́run bá fi ìkalẹ̀ rẹ̀ sí, tí wọ́n ń ṣe wàhálà tọ̀sán tòru ń pé kí àǹfààní àti gbọ́ súnà yìí kó kárí ayé. Ọlọ́run ní ọba ẹlẹ́san, Ọlọ́run má ṣàbá ní san wọ́n lẹ́san rẹ̀. Gbogbo àwọn tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ ètò náà, Ọlọ́run ní ọba ẹlẹ́san, Ọlọ́run yóò bá ní dúpẹ́ lọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan o. Gbogbo ohun tí a bá ṣe, kò sí ohun tó pamọ́ fún Ọlọ́run ọba ń bẹ. Gbogbo dáadáa tá a bá ń ṣe, gbogbo ẹ̀ lọ́lọ́run ọba mà, òun náà ló sì lè san ní lẹ́san, yóò bá ní san yín lẹ́san rí. Gbogbo ohun tí a ná, Ọlọ́run yóò bá ní ṣe àdápadà rẹ̀, á jèrè rẹ̀ láyé ń bí, á sì tún jẹ ní gbagba àlìkìyámà. Gbogbo wa náà tá ń láǹfààní àti lè máa wo Sunna TV Yorùbá, Ọlọ́run yóò san wá lẹ́san rẹ̀ o. Gbogbo ohun tí a ná, Ọlọ́run ní máa ń ṣe àdápadà oore fún wa, yóò ṣe àdápadà oore fún ẹnìkọ̀ọ̀kan wa. Àsìkò tí a wà yìí, àsìkò kan tó ṣe pé ó ṣọ̀wọ́n pọ̀ ni, tí ìdánilẹ́kọ̀ọ́ ń sì ń wáyé lórí rẹ̀ ní Sunna TV Yorùbá. Àwọn ọ̀rọ̀ ti lọ lórí àwọn ètò lóríṣiríṣi, ṣùgbọ́n èyí tí a fi ṣàǹfààní fúnra wa ní dédé àkókò yìí náà ni ọ̀rọ̀ nípa Eidul Adha, ìjọ ọdún iléyá. Àwọn ìṣẹ̀lẹ̀ kan máa ń ṣẹlẹ̀ láwọn ìṣẹ̀lẹ̀ tí ò dá ní ìlú wa Benin,
tá a bá sọ Benin ó kárí kì í ṣe Benin nìkan gbogbo ìlú ni ṣùgbọ́n ká mú níbi tí ojú ti wá ríran dé láfi sọ̀rọ̀ bá a bá sì wo ohun tá a fẹ́ kà yìí a rí pé àárẹ̀ kan ni tó kárí ọ̀pọ̀lọpọ̀ ìlú pàtàkì jùlọ àwa káàárọ̀ ẹ̀jíire láwa Yorùbá àwọn àárẹ̀ kan ń bẹ lára wa láwọn ọjọ́ ọdún tí ó sì dá a gbọ́dọ̀ wá ṣe wàhálà ká wá ìyọ́nú Ọlọ́run ọba láti ìbẹ̀rẹ̀ oṣù Zulhijja àbí láti ìbẹ̀rẹ̀ ọdún yìí tá a ti ń ṣe wàhálà kó wá di ìparí ọdún ká wá fi ohun tí ò tó kankan ká fi dá gbogbo rẹ̀ nù láti lè fi wá rí ìbànújẹ́ ìbáwí látọ̀dọ̀ Ọlọ́run ọba gbogbo ohun tí ó máa fa tó lè fa ìbínú Ọlọ́run ọba tá a fi wá rí ìbáwí látọ̀dọ̀ Ọlọ́run ọba ọlọ́mọṣà lé wa jìnnà sí i àwọn ìṣẹ̀lẹ̀ tí ò dá ó pọ̀ tí máa ń ṣẹlẹ̀ ní ìjọ ọdún náà la fẹ́ pera wa ṣàkíyèsí rẹ̀ èyàn máa jẹ́ àkọlé ọ̀rọ̀ tí a fẹ́ fi bára wa sọ àwọn ìṣẹ̀lẹ̀ tí ò dá tí ò bẹ́sìn mu tí ò bá àwùjọ mu tí ò bá ọmọlúàbí kò dá lọ́dọ̀ mùsùlùmí kárí lọ́dọ̀ mùsùlùmí tí máa ń ṣẹlẹ̀ ní ọjọ́ ọdún àwòkọ́ṣe eré náà l'Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹni tí bá ti wá ń sọ pé tó òun ń ran kan ìjọ kan òun gbọ́ Ọlọ́run ọba gbọ́ òun sì ń ran kan ìjọ kan pé tó ìjọ kan ń bẹ tí Ọlọ́run ọba padà ṣírò ṣẹ́hun yarju Allaha wal yawmal akhir ó mọ̀ pé tó Ọlọ́run ọba ń bẹ òun sì fẹ́ gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run ìjọ kẹyìn sì wà ń bẹ tó ṣe pé Ọlọ́run ọba ó ṣírò ṣẹ́hun ó gbọ́dọ̀ mú àwòkọ́ṣe eré látara Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwòkọ́ṣe eré lẹ́nìí ó kù díẹ̀ káàtó látara Ànábì àwọn nǹkan tá a mú àwòkọ́ṣe lára wọn àwọn nǹkan tí Ìsìlámù nídìí ni bí ká máa wo ìṣe àwọn ìran míì ẹlẹ́sìn míì ká fi máa ṣayé kì í ṣe ohun tó dáa ara Ànábì sallallahu alayhi wa sallam lọ́lọ́run ni a ti mú àwòkọ́ṣe eré àwòkọ́ṣe bá ṣe ṣe ọdún ara Ànábì ló wà a ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ wáàsí lọ́dọ̀ àwọn àfáà ṣùgbọ́n kí làwọn àṣìṣe tó ṣe pé kò dáa bẹ́yàn bá wá sábà rẹ̀ jù yóò mú yẹn jẹ ìyà lọ́dọ̀ Ọlọ́run ọba ó yẹ ká sọ̀rọ̀ lórí rẹ̀ àkọ́kọ́ ohun tá a fi pera wa ṣàkíyèsí nínú àwọn nǹkan tí ò dáa tí máa ń ṣe lọ́dọ̀ wa náà ni pé ká máa yanra wa lódì ìjọ ọdún kì í ṣe ìjọ tá à ń yanra wa lódì kì í ṣe ìjọ ṣe tiẹ̀ ṣe tèmi kì í ṣe ìjọ mórí lágbájá ní sálámà sí kì í ṣe ìjọ mórí lágbájá mi ò ní rẹ́rìn sí kì í ṣe ìjọ pé ìjọ mórí lágbájá à ní so mára wa ká kíra wa ṣùgbọ́n tí nǹkan kan bá ti wà níkùn tí nǹkan kan bá ti wà nú ẹ rí i pé àti yára síra ẹni yóò ṣòro nítorí bẹ́ẹ̀ gbogbo ohun tó bá wà láàrin méjì wa àtọmọlàkejì wa ẹ jẹ́ á parí rẹ̀ kí ilẹ̀ ẹni tó mọ́ ẹ jẹ́ á yanjú rẹ̀ kó tó dijọ́ ọdún ìjọ ọdún la pè é ìjọ ayọ̀ la pè é bó ló ṣe wá jẹ́ níjọ́ ni tó ṣe pé a máa wá wòra wa lókèrè wọ́n máa sọ pé rárá ara ilé ẹ̀ ló wà lọ́hùn ẹ̀ ta ló fẹ́ kí ta ló fẹ́ sálámà sí ẹ wo ohun tó wọ̀ ẹ wo bí ṣe ń rìn subhanallah ní ọjọ́ ọdún ihun tí ò dání tó sì wà nínú àwùjọ wa Ọlọ́run jẹ́ òye wa nínú al-Qur'an ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim la khayra fi kathirin min najwahum illa man amara bi sadaqatin aw ma'rufin aw islahin bayna nas kò sí oore kan nínú ọ̀rọ̀ tí wọ́n ń bára wọn sọ jẹ́ẹ́jẹ́ gbogbo ohun tó wà máa bára wa sọ kò sóore kan bẹ́ẹ̀ ìbolóore wà man amara bi sadaqa ẹni bá ń pe ọmọ làkejì rẹ̀ sídìí nǹkan dáadáa
ṣe sàrà tọrẹ ṣe léyìí kò fi gbalada lọ́dọ̀ Ọlọ́run àwọn tí Ọlọ́run bá fẹ́ràn nìyẹn àbí ń pè sí dikini maruf iṣẹ́ rere iṣẹ́ dáadáa jẹ́ àjọ lọ ṣe léyìí jẹ́ àjọ ṣe iṣẹ́ dáadáa báyìí jẹ́ àjọ lọ tún mọ́sálásí ṣe jẹ́ àjọ lọ tún ìdì ṣe jẹ́ àjọ lọ roko ìdì kó tó di pé ilẹ̀ ọjọ́ ni ó máa àjẹ́ àjọ ṣe nǹkan báyìí níjọ́ ọdún jẹ́ àjọ lọ ṣe sàrà báyìí aw ma'rufin àbí aw islahin bayna nas ń sáré àtúnṣe láàrin méjì àwọn ènìyàn ó rí pé lágbájá àti tibí àrin méjì wọn ò dáa ó sì wá ń sáré pé báwo la ṣe ṣe àrin méjì yẹn báwo la ṣe ṣe àtúnṣe rẹ̀ èyàn ló wà lọ́pọlọ rẹ̀ gbogbo àwọn tí máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀san tó tóbi ní ọ̀dọ̀ Ọlọ́run ọba o ó dọwọ́ wa ẹ má jẹ́ àgbé ọ̀tẹ̀ ṣé tiẹ̀ ń ṣe tèmi ìbínú ara ẹni ẹ má jẹ́ àgbé lọ fi díjọ́ ọdún ọ̀ kó wá díjọ́ ọdún ká máa wá wòra wa lókè ó pọ̀ lọ́dọ̀ wa níjọ́ ọdún ní ohun tí ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa ní ohun ní ìjọ́ ọdún tó ṣe pé àwọn èèyàn máa wòra wọn lókèrè wọn ò ní lè súnmọ́ra wọn subhanallah wọn ò lè sálámà síra wọn gbogbo ibi tí àárẹ̀ yìí bá wà níwọ̀n tó ń gbọ́ ọ̀rọ̀ ní dédé àkókò yìí kò sí bó ṣe lè wò kó rí pé ọmọlàkejì rẹ̀ bí ò bá tiẹ̀ pè é wọ́ jẹ́ alákọ̀ọ́kọ́ tó kọ́ pé tó ìjà wa tán àfa kankan mọ́ kò sí nǹkan kan mọ́ tá à ń fà ẹja fi gbogbo rẹ̀ lẹ̀ ẹ̀san wa ń bẹ lọ́dọ̀ Ọlọ́run nítorí kíni ó ṣe nítorí ìjọ ọdún ni kó ba lè gbalada tí ń bẹ ní ọjọ́ ọdún ìyẹn jẹ́ ọ̀kan nǹkan kejì tó ṣe pé máa ń ṣẹlẹ̀ tí ó sì dá láwọn ọ̀yàn àsìkò ọdún àti ń múra àti rẹ ẹran àbí ká ti máa rẹ ẹran bàbá rẹ ẹran tán afẹ́ fi agbára fi hàn afẹ́ fi ọlá fi hàn àwa kó ẹran jáde ìwọ kó ẹran rẹ pàdé mi ní pápá kémi náà kó tèmi pàdé rẹ ní pápá àwọn ẹran fẹ́ kàn ká wo ẹran ta ló lágbára jù ta ló ra ẹran tí agbá tó ṣe pé agbára ń bẹnu rẹ̀ afẹ́ fi ọlá fi hàn subhanallah àṣà burúkú ni àwọn àṣà jahili tó ṣe pé kò bá sílámù lọ lánàá táwọn èèyàn ń ṣe àwọn ẹran tí Ọlọ́run ní ká ṣàánú ká láàánú wọn á wá kó àwọn ẹran ni wọ́n máa wá lọ kàn ẹ̀jẹ̀ wọn jáde lórí ẹran míì àbí kí òhò rẹ̀ kó gé ká wá fi ọlá fi hàn pé tó ẹ̀rí ẹran bàbá lágbájá ẹ̀rí ẹran alájà lágbájá ẹ̀rí ẹran tiwa òun ló kàn òun ló gba force subhanallah Ọlọ́run ọba òran wa ní gbogbo èyí o àwọn nǹkan tí wọ́n ń ṣẹlẹ̀ nínú àwùjọ wa ní tó pọ̀ ìlú Benin àwa lè sọ Benin nìkan bí mo ṣe sọ níbẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú bí ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn ẹja jìnnà sí gbogbo ohun tó lè fa ìbínú látọ̀dọ̀ Ọlọ́run ọba mùsùlùmí ó jìnnà sí kì í ṣe àṣà wa mùsùlùmí kì í ṣe ohun tó dáa ohun tó yẹ ká jìnnà sí ni nínú àwọn títún máa ń ṣẹlẹ̀ bákan náà láwọn ọjọ́ ọdún ní òru ọjọ́ ọdún àwọn kan ń bẹ tó ṣe pé àìsùn ni ó ṣe pé torí pé àwọn fẹ́ ṣọdún wọ́n máa wá ṣàìsù ni wọ́n máa jó inú wọn máa dùn nítorí ọdún wọ́n ṣàìsù débi pé àsùbá ò tó wọn ò ní lágbára àti lọ dìde lọ kí àsùbá máa subhanallah wọn ò ní kí àsùbá yẹn tí wọ́n fi lọ sí ìdí àwọn ìṣẹ̀lẹ̀ tí máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa ni tí ó sì dá wàláhì ó burú ìsìlámù ò tọrọ lọ́dọ̀ wa pé ká ṣàìsù ní òru ọjọ́ ọdún àìsù ti kíni tètè lọ sùn kí wọ́n sì pé àsùbá kò dé lọ kí àsùbá bù ṣe kó bẹ̀rẹ̀ sí múra àti lọ sí ìdí kò jù bẹ́ẹ̀ lọ kí wá ní ta ìsù àwa sọra wa di àwọn ẹlẹ́sìn míì ọdún Islam ọdún kékeré ni àbọ̀dún ńlá ni ó ti yàtọ̀ sí ọdún December ẹ̀rí ẹ má jà fi wéra wọn kò jọra wọn nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó yàtọ̀ sí tàwọn ti bí
Ọlọ́run ló pa wá láṣẹ. Tẹ́ ẹ bá wo àwọn ọdún yìí tẹ́yìn náà gbé làákàyè tẹ́ fi wò ẹ rí i pé àwẹ̀ lágbà tán lálọ́ ṣe ọdún kì í ṣe ọdún ìfẹ́nu bá bá ṣe ọ̀rọ̀ yẹn kan bù ṣe ẹ̀yin náà sì mọ̀ pé àwẹ̀ òpó kan nínú òpó ẹ̀sìn Islam bá bá ṣe ọ̀rọ̀ yẹn ní ìbùṣe aṣọ̀dún Ọlọ́run ní ká ṣayọ̀ rẹ̀ yóò fún wa níjọ́ kan pé ká fi ṣe ọjọ́ ayọ̀ ìbádà tí a ṣe bẹ́ẹ̀ bá tó wá wo ọdún iléyá náà ọdún láì ẹ rí i pé hajj ló tẹ̀lé tí hajj náà sì tún jẹ́ kí ni òpó kan nínú òpó ẹ̀sìn Islam ẹ wo bí Islam ṣe dá subhanallah ẹ wo bí ẹ̀sìn Islam ṣe dá orúkúnù kan ni hajj jẹ́ nínú arkan Islam òpó kan ni bá a bá parí òpó yìí bù ṣe Ọlọ́run wá fún wa ní kíni ó fún wa níjọ́ kan pé tó eléyìí ẹ fi ṣe àjọyọ̀ ẹ fi dùnnú kò ní ká fi ṣe ohun tí ò dáa kí ṣe ta ìṣù kò sá ìṣù ń bẹ̀ a fẹ́ fi jókòó àìṣù ní pé ọdún kọ̀ọ̀lá ṣàìṣù rẹ̀ àìṣù ti kíni kì í ṣe ohun tó lọ́nù Islam gbogbo àwa tá à ń ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ ẹ jẹ́ á jìnnà sí ìrun àsùbá ká ṣàkíyèsí púpọ̀ ìrun ọjọ́ ọdún kò ní ká má kí àsùbá ká tó lọ sí ìdí ẹlòmíì ò fẹ́ kí àsùbá ṣùgbọ́n tí ìdí yẹn ìrun ọjọ́ ọdún yẹn ló wà lẹ́mìí rẹ̀ ó pọ̀ nínú àwùjọ wa subhanallah ó pọ̀ tí ì ṣe pé bóyá à ń dédé sọ̀rọ̀ àwọn nǹkan tá a ṣe tá a ríran rí ni tí ń ṣẹlẹ̀ ni tí ò sì dáa kò yẹ kó máa ṣẹlẹ̀ ó yẹ ká pera wa sí àkíyèsí rẹ̀ èyí tá à ń bára wa sọ yìí ọ̀rọ̀ ara wa nú àwùjọ wa ni tí Islam ò sì fẹ́ àwọn tí ò dáa man ra'a minkum munkara falyughayyirhu biyadihi bí a bá rí ohun tí ò dáa Islam ń fẹ́ ayí padà Islam ní ayí padà ká fọwọ́ yí padà bá a bá lè fọwọ́ fi yí padà ká fa hàn fi yí padà òun là ń sọ yìí èrí òun là ń bára wa sọ yìí èyí táwa àwọn ò lágbára àti fọwọ́ fi yí padà ṣùgbọ́n àwọn ìjọba wọn lágbára rẹ̀ ìwọ bàbá ilé ò lágbára rẹ̀ láti fi yí padà pé ìhun táwọn máa ń ṣe léyìí ìhun táwọn ará ilé mi ṣe yìí ó lè fọwọ́ yí padà àmọ́ wàá fà èyí táwọn fi yí padà náà ni ahọ́n wa náà la ṣe ń sọ yìí ẹ jẹ́ á gbọ́ síra wa lẹ́nu nítorí kíni ká lè gba ẹ̀san ní ọ̀dọ̀ Ọlọ́run ọba kò sí àìsù ká tètè sùn ká kí àsùbá tàbá kí àsùbá bù ṣe ká ṣe kíni ká wá múra àti lọ sí ìdí nínú àwọn nǹkan tí ò dá bákan náà tí máa ń ṣẹlẹ̀ ní ìjọ ọdún atabarruj min nisa'ina àwọn obìnrin wa wọ́n fẹ́ ṣe ẹ̀ṣọ́ subhanallah ẹ̀ṣọ́ Islam ò ní ká má ṣe ẹ̀ṣọ́ Islam fààyè ẹ̀ṣọ́ ńlẹ̀ fún wa àmọ́ ó fi ààlà sí ẹ̀ṣọ́ wa ẹ̀ṣọ́ tá a fẹ́ ṣe a gbọ́dọ̀ bò kì í ṣe pé kóbìnrin kó jáde ńlé kó wá wé erí kó wá fi apá kan irun ẹ̀yìn lẹ̀ bí àwọn ẹ̀ṣọ́ tó wà lóde nísìn wala tabarrajna tabarrujal jahiliya ẹ má ṣe ẹ̀ṣọ́ àwọn aláìmọ̀ ẹ má bá wọn ṣe ẹ̀rí wọn ò wérí lẹ́ni wọn wá fi apá kan irun lẹ̀ wọn fi ẹ̀yìn lẹ̀ irun ẹ̀yìn wá jáde ó burú kì í ṣe ọjọ́ ọdún nìkan ó pọ̀ ní àwọn ọjọ́ ọdún tá a máa ń rí ní ìdí tẹ́ẹ̀rẹ́ àwọn obìnrin wọn fi irun lẹ̀ ẹlòmíì ò fara lẹ̀ yóò lòun múra subhanallah tá a sì ti gbọ́ hadith tó wá látọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sinfani min ahli nar Ànábì ìfi yé wa pé ìran méjì ń bẹ tó ṣe pé èrò náà ni wọ́n tóun rí wọn nuná Ànábì wa kà wọ́n
àwọn tó mọ̀ yẹn lù tó ṣe pé tí wọ́n bá gbé igi mo kọ̀ láti lu yẹn lòkìlù. Ibẹ̀ kọ́ là ń lọ lé ní. Ìran kejì láwọn obìnrin kasiyatin ariyat wọ́n láwọn múra àwọn wẹ̀wù òhò ni wọ́n sì wà subhanallah. Wọ́n lòun ti múra o òhò ló sì wà gbogbo ohun tó wọ̀ ìfi hàn ayé ní ọjọ́ ọdún subhanallah. Ẹja jìnnà sáwọn nǹkan wọ̀nyí, ẹja bora ká tún ara ṣe. Èyàn ò jẹ́ ìjọ ọdún nìkan o, gbogbo ìgbà ni. Àmọ́ lọ́dọ̀ wa ń bí nítorí pé ìjọ ọdún ìjọ kan ni tí máa ń kó gbogbo aráàlú jọ, a máa wá rí ìrékìrì, kì í ṣe ohun tó dáa tó yẹ ká máa rí inú àwùjọ. Nǹkan burúkú ni. Ànábì ní irúfẹ́ àwọn obìnrin bẹ́ẹ̀ wọn ò ní wọ àlìjẹ́nà, wọn ò sì ní gbóòórùn àlìjẹ́nà subhanallah. Wọn ò ní ṣe kíni, wọn ò ní wọ àlìjẹ́nà, wọn ò sì ní gbóòórùn àlìjẹ́nà nítorí pé wọ́n faralẹ̀. Láwọn obìnrin míì wọn tọ ojú, wọn tọ gbogbo rẹ̀ tí wọn máa fi hàn. Islam ò ní ká má ṣẹ̀ṣọ́ ká má tọ nǹkan, ṣùgbọ́n bò ó má fi ń lẹ̀ fún ẹlòmíì níjọ́ ọdún, má fara ń lẹ̀ níjọ́ ọdún, túnra ṣe kó múra níjọ́ ọdún. Ohun tí Islam tọrọ lọ́dọ̀ wa nìyẹn. Ẹja bẹ̀rù Ọlọ́run o. Àwọn ìṣẹ̀lẹ̀ yìí pọ̀ tí máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa láwọn ọjọ́ ọdún. Nínú àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ bákan náà níjọ́ ọdún ni pé wọ́n tún máa ń fẹ́ nǹkan sára, wọ́n fi láfíńdà sára lóbìnrin. Ọkùnrin ní Islam gbà láyé rẹ̀. Islam ní a ṣẹ̀ṣọ́ ọjọ́ ọdún ká múra ọjọ́ ọdún, kọkùnrin kó lo láfíńdà, ṣùgbọ́n obìnrin ò lè lò ó. Ilé lobìnrin ti ń lò ó, ilé lobìnrin ti ń lò, kì í ṣe ohun tóbìnrin ń lò ń ta. Ẹ má jẹ́ a fi ayọ̀ fi bà nǹkan jẹ́ ká sọ pé à ń ṣẹ̀ṣọ́. Àwọn tí ń ṣẹlẹ̀ nínú àwùjọ wa ò dá o. Ẹ̀ṣọ́ yìí òun ni ó sì máa júwe ohun tá a jẹ́. Ìmúra rẹ ni ó júwe irúfẹ́ ohun tó jẹ́. Ìmúra tó bá mú ni ó máa fi hàn wá pé eléyìí olùpáyà Ọlọ́run ni, arábìnrin yìí olùpáyà Ọlọ́run ọba ni. Ìmúra rẹ ni ó sọ fún wa pé arábìnrin yìí olùjọ́sìn ni. Ìmúra rẹ ni ó sọ fún arábìnrin yìí onítìjú ni. Ìmúra rẹ ni ó sọ fún wa pé arábìnrin yìí ẹ̀yàn rẹ ni. Ìmúra ni ó sọ gbogbo rẹ̀. Ṣùgbọ́n tí wọ́n bá ti rí ìmúra rẹ̀, ohun tó bá ti mú, tó bá ti lò, làwọn èèyàn ti fi mọ̀ pé irú ìfẹ́ èèyàn báyìí ni. Má wàá gbé irúfẹ́ kan bẹ́ẹ̀ wá sí ìdí, kò dáa. Wá fi wá dá fìtínà lẹ̀. Al-Qur'an nìkan kọ̀. Ó pe àwọn ìyàwó ànábì, ó pe ànábì kó bá àwọn ìyàwó rẹ̀ sọ̀rọ̀, kó bá àwọn ọmọ rẹ̀ sọ̀rọ̀, kó bá àwọn obìnrin mùsùlùmí sọ̀rọ̀. Ẹ má ní àwọn èèyàn lára. Ẹ lo jalibab. Ẹ má ní àwọn èèyàn lára níjọ́ ọdún. Ó dọ̀wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Ìjọ́ ọdún, ìjọ́ òwò ni, ìjọ́ ọdùnnú ni. Ẹ má jẹ́ a lọ rí ìríkìrì ní ìdí láwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ wa ni. A máa tẹ̀síwájú nínú àwọn nǹkan wọ̀nyí láwọn nǹkan tó ṣe pé ó pọ̀ tá a sì gbọ́dọ̀ máa mú ẹnu bà, kí Ọlọ́run bá kó pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La ilaha illallah. Allahu akbar, Allahu akbar. Walillahil hamd. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La ilaha illallah. Allahu akbar, Allahu akbar. Walillahil hamd. So nínú àwọn nǹkan tí a bá bọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí ò dáa tó lè múyàn rí ìbínú Ọlọ́run ọba bẹ́yàn bá ń ṣe, ó lè múyàn jìnnà sí ìkẹ́ Ọlọ́run ọba
kódà ó lè ṣe sábà bí orí ibú kọ́lọ́n kó ṣàánú wa náà làwọn nǹkan tí ò da tí máa ń ṣẹlẹ̀ ní ọjọ́ ọdún ọjọ́ ọ̀wọ̀ ni o a ti ka àwọn nǹkan mélòó kan fúnra wa eré ọ̀rọ̀ àwọn obìnrin láti dúró tó sì ṣe pàtàkì púpọ̀ àárín méjì yìí ìhun táwọn obìnrin tí wọ́n máa ń dánwò níjọ́ ọdún ẹ jẹ́ á ṣe àkíyèsí púpọ̀ gbogbo ohun tá bá wọ̀ níjọ́ ọdún ẹ jẹ́ jẹ́ ohun tó dáa ká bo ara wa ní ohun tí ò fi ihun tọ́lọ́wọ́n bá tọ́jú sí wa lára kò fi hàn síta ká gbìyànjú rẹ̀ kò gbọ́dọ̀ má fúnra rẹ̀ jù mú aṣọ tó bo ara tó sì gbàyè tí ò ní jẹ́ aṣọ tó fi fúnra rẹ̀ nǹkan burúkú ni o ẹ jẹ́ ṣàkíyèsí rẹ̀ inú àwọn tí ò da bákan náà ní ọjọ́ ọdún tí máa ń wáyé ọ̀pọ̀lọpọ̀ tí máa ń múra pé tó tá a bá ti ṣiṣẹ́ bùṣe à ń lọ sí ilé fàájì à lọ ṣe fàájì tó kọjá ká jẹun lé ká pa ẹran ká sí ẹran ká sì mú mi ká mú tó dáa tí ò mú nira dání sórí rẹ̀ náà ní Islam tọ́ lọ́dọ̀ wa gbogbo fàájì tó lè múni jáde kó ń lé láwọn ọmọ mùsùlùmí tó bá ti di aago 3 sí 4 ọjọ́ ọdún ohun tí ń ṣẹlẹ̀ láàrin ìlú ó burú tá a máa ń rí ó kù díẹ̀ káàtó ẹni tó fẹ́ lọ etí òkun ẹni tó fẹ́ lọ ilé ọtí ẹni tó fẹ́ lọ ilé ijó ní nǹkan oríṣiríṣi subhanallah ẹjá jìnnà sí ẹlòmíì ó lọ kò fẹ́ rí kò rí àyílà kí kò rí asiri kí kò rí magribi kí ìṣáì gan kò rí kí òru ní ó tó wọlé lọ́mọ mùsùlùmí níjọ́ ọdún subhanallah ẹjá bẹ̀rù ọlọ́run ọdún la pé kul bi fadlillahi wa bi rahmatihi fabidhalika falyafrahu gbogbo ohun tá máa fi ṣe ayọ̀ wa bi fadlillah ọlá ọlọ́run ni ẹ máa jẹ́ àfi ṣe dùnú pé alhamdulillah àwa náà kírun agbọ́ kútúbà àpẹran ó ti tó ní dùnú fún wa ó ti tó ní dùnú kò sáyọ̀ kan níbi patí kò sí dùnú kan ní ilé sinimá kò sí dùnú kan ní plage ibi tá ti máa lọ rí kiri tá lọ bá àsìkò jẹ́ tá àfi ní rí ìjọsìn ṣe a kí ìrun ọdún kò ní ká mọ́ kí àyílà àjọ ni kò ní ká mọ́ kí asiri ńjọ́ yẹn kò sì ní ká mọ́ kí magrib bàbá fi ìrun lẹ̀ tá kí á jìyà rẹ̀ lọ́dọ̀ ọlọ́run nǹkan burúkú ni tó ṣe pé àwọn èèyàn máa ń jáde òbí omi yóò tún múra fọ́mọ pé aṣọ tó fẹ́ wọ̀ lọ ìdí ọ̀tọ̀ aṣọ tó fẹ́ wọ̀ jáde ọ̀tọ̀ lágo 4 la ilaha illallah nǹkan burúkú ni tá a gbọ́dọ̀ jìnnà sí nǹkan burúkú ni ẹ má jẹ́ kọ́ àwọn ọmọ ní kíkọ́ ẹ̀kọ́ orin ní ẹjá kọ́ àwọn ọmọ kí wọ́n mọ̀ pé tó ọdún tá à ń ṣe ìjọsìn ni ìbádà ni kì í ṣe ìjọ tá a fi ń gbẹ́ ẹ̀ṣẹ̀ la ilaha illallah ní ọjọ́ ọdún àwọn yóò tún kóra wọn lọ́kùnrin àti obìnrin tí wọ́n so igi tí ò sí nǹkan kan láàrin méjì wọn tún kóra wọn lọ ilé ìbàjẹ́ ilé ìtúnraṣe bí wọ́n ṣe ń pè ìbarajẹ́ ń pè ilé ìtúnraṣe ilé ìbarajẹ́ wọ́n tún lọ́bẹ̀ yẹn náà ní ọjọ́ ọdún kódà kó má jẹ́ ọjọ́ ọdún nǹkan burúkú ni ká tó wá sọ pé ọjọ́ ọdún jọ ńlá lọ́dọ̀ ọlọ́run subhanallah ẹja bẹ̀rù ọlọ́run ẹja sáfọ́ ọlọ́run àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ níjọ́ ọdún tí ó sì gbẹ̀rọ̀ máa ṣẹlẹ̀ Islam kọ̀ ẹja jìnnà sí inú àwọn tí ń ṣẹlẹ̀ níjọ́ ọdún bákan náà tá a gbọ́dọ̀ pera wa sí àkíyèsí rẹ̀ ziyaratul qubur àwọn òkú tó ti kú láwọn òkú wa tó yẹ ká máa lọ bẹ̀ wọ́n wò Islam kọ̀ pé ká má bẹ̀ òkú wò ó fòkú rẹ̀ ńlẹ̀ látàrí mọ́yọ́ ọdún ó dédi sàárè rẹ̀ ó ṣàdúrà fún ó wá díjọ́ ọdún wá sọ pé ìjọ ọdún lálọ tẹ́ Islam ò ṣèjọ ọdún níjọ́ tẹ́
Islam ò ṣe ìjọ ọdún níjọ́ tá ń lọ bẹ̀ sàréè wò ziyaratul qubur yawmul eid èèwọ̀ ni kì í ṣe ìjọ́ tá ń lọ bẹ̀ sàréè wò wájọ́ mi kì í ṣe èèwọ̀ ní Islam kì í ṣe èèwọ̀ ká lọ bẹ̀ ìtẹ́ wò kuntu nahaytukum an ziyaratil qubur lóòótọ́ Ànábì kọ̀ ńgbà tó yá ó padà ṣe lẹ́tọ̀ fún wọn fazuruha ó padà ṣe lẹ́tọ̀ pé ẹ má lọ bẹ̀ wò nítorí àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀ yóò máa mú ìrántí ọjọ́ kẹyìn yóò máa mú ìrántí nǹkan. Islam ò ṣe ìtẹ́ bíbẹ̀ wò, Islam ò ṣe léèwọ̀, ẹ̀kọ́ wà ń bẹ̀ tó pọ̀ àmọ́ Ọlọ́run kó ṣàánú wa ọ̀pọ̀lọpọ̀ wa bókù bá kú a kì í dé tẹ́. Èyí tó tún wá burú tó bá dijọ́ ọdún láwa gbogbo àmúra inú fámílì ètò ọ̀yá àdè ìtẹ́ lókùúta béèrè rẹ̀. Ẹjá bẹ̀rù Ọlọ́run, ìjọ ọdún kìí ṣe ìjọ tá ń lọ ìtẹ́. Nínú àwọn tí ò dá bákan náà èyí ó jẹ mọ́ àwọn ẹran tá ń pa. Bá a bá fẹ́ pa ẹran a fẹ́ràn ká máa dúnbò ẹran kan níwájú ẹran kan. Subhanallah, ṣé nǹkan rí lọ́bẹ̀ ni? Ọbẹ̀ yìí ṣe nǹkan rí. Ká gbé ẹran kan dùbúlẹ̀ ká dúnbò rẹ̀ káwọn yòókù náà kí wọ́n sì wá ń dúró kí wọ́n máa wò ó lójú wọn. Kì í ṣe ohun tó dáa. Ẹja bọ́ àṣírí ká bọ́ àṣírí wọn. Ó pọ̀ lọ́dọ̀ wa tó ṣe pé ẹlòmíì ibi tó láyàdé ẹ máa gbé wá kó máa kí ọ̀bẹ sí lọ́rùn ni kó máa pa ni yóò sì máa dúnbò àwọn ẹran lójú àwọn ẹran. Àwọn nǹkan tí ò dáa ni tá a gbọ́dọ̀ jìnnà sí. Nínú àwọn tí ò dáa bákan náà nígbà tá a bá pa ẹran kan bùṣe a kì í ní sùúrù dáadáa kẹran ní kúná kó tó di pé a bẹ̀rẹ̀ sí bu awọ lára ẹran. La ilaha illallah. Ẹran máa jà ńlẹ̀ lẹ́ẹ̀kan náà wọ́n ti ń bu awọ lára rẹ̀. Àwọn kan ṣẹlẹ̀ lọ́dọ̀ wa láwọn tí ò dáa tá a sì gbọ́dọ̀ jìnnà sí. Ó kárí ìwọ tó ní ẹran tó bẹ̀ wọ́n ṣẹ́ dúró ń di ẹran rẹ̀ tó ń pè ìwọ ló wà mọ̀sùwòl, ìwọ ni responsable, ìwọ lọ́lọ́wọ́n bá òbí. Ọlọ́run bá fi àṣàánú àwọn ẹran wọ̀nyí. Ọlọ́run fi àṣàánú wọn. Dúró ń di ẹran rẹ̀ jẹ́ wọ́n pa ẹran rẹ̀ ní bó bá lè pa. Ìwọ náà dúró kó wo bí wọ́n ṣe fẹ́ pa gbà. Tí wọ́n bá pa bùṣe fún wọn sùúrù kí wọ́n ṣe sùúrù kẹran fi kú dáadáa kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ẹran. Alápatà tí ń kánjú láti kó lọ́dọ̀ ẹ̀ tó bọ́ síbòmíì. Wọ́n ń pa ẹran lẹ́ẹ̀kan náà ẹran ò tí ì kú dáadáa. Wọ́n ti ń bú awọ kó lára rẹ̀ àbí wọ́n ti ń sun. Subhanallah. Àwọn kìíní ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa. Ẹjá pera wa sákìyèsí ká jìnnà sí. Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. Ẹjá fi fọ́tò rẹ̀ fi hàn aráàlú bá a ṣe ń ṣe ọdún gbà kí wọ́n rí i pé àwọn mùsùlùmí àwòkọ́ṣe ń bẹ lára wọn. Ẹ wo bí wọ́n ṣe ń ṣe ẹran, wọ́n tún láàánú ẹran tí wọ́n ń gbà. Ẹ jẹ́ kí wọ́n rí àánú lára wa. Lakum fi rasulillahi uswatun hasana. Àwòkọ́ṣe rí ń bẹ fún wa látara Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ wo bá Ànábì ṣe gbà. Laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufun rahim. Àánú Ànábì ó kọjá àwọn ènìyàn nìkan. Ànábì ṣàánú ènìyàn débi ó láàánú débi pé ó láàánú ẹranko. Ó láàánú ẹranko. Báwo làwọn ò ṣe ní wá ní àánú ẹranko? Lóòótọ́ Ọlọ́run Ọba ló sàkárà wọn, ló rọ̀ wọ́n fún wa. Ọlọ́run ló rọ̀ àwọn ẹran yìí fún wa. Ọ̀bẹ iṣẹ́ ohun tó rọrùn. Ó yẹ ká láàánú wọn. Nínú àwọn ẹ̀kọ́ bákan náà láwọn nǹkan tí wọ́n ń ṣe lọ́dọ̀ wa ni pé tá bá pa ẹran bùṣe. A fẹ́ràn ká tọ́jú púpọ̀ nínú ẹran sílé. A bù sílé dáadáa. A wá gbàgbé ahadiyu Ànábì, sunna Ànábì lórí ètò ẹran pínpín. A
àti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ wá sí ọ̀nà mẹ́ta la Ànábì máa ń pín ẹran yìí sí. Ìdá kan bẹ́ẹ̀ lil akil yóò jẹ́ ń bẹ́ẹ̀. Ìdá kan bẹ́ẹ̀ lil hadiya ẹ̀bùn ni ó fi ṣe. Ẹ̀bùn ni ẹ̀rí. Ìdá kan tó kù lè sọ́dàkọ̀ á fi ṣe sàrà. Ìyàtọ̀ sì ń bẹ láàrin hadiya pẹ̀lú sọ́dàkọ̀. Sọ́dàkọ̀ ohun tá a bùyàn a sì ń retí ẹ̀san látọ̀dọ̀ Ọlọ́run, à ń retí oore kan bẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run. Àmọ́ hadiya kò sẹ́ni tẹ̀lé fún ẹ fi retí nǹkan kan. Ẹ fi retí nǹkan kan. Ọ̀nà mẹ́ta tá a ṣe sí nìyẹn. Á jẹ́ ń bẹ̀, á bù fáwọn èèyàn ń bẹ̀, tá a fi ṣe ẹ̀bùn fún wọn, á tún fi ṣe sàrà ń bẹ̀. Ẹ má jẹ́ á gbàgbé ẹ̀tọ́ àwọn mọ̀lẹ́bí wa. Ká má gbàgbé ẹ̀tọ́ àwọn tí wọ́n súnmọ́ wa. Ká má gbàgbé ẹ̀tọ́ àwọn aládùúgbò wa. Ká má gbàgbé ẹ̀tọ́ àwọn fukara, àwọn aláìní, àwọn masakin nínú ẹran wa. Bó bá ṣe pé ẹran kékeré, gbogbo ohun tọ́lọ́run bá yọ̀ǹda fún ẹ kì í ṣe títóbi ẹran la fẹ́ lò. Ìwọ̀nba tó bá pa náà díjú ń bẹ̀ kó rí pé alhamdulilayi mo rí àwọn nǹkan wọ̀nyí ṣe nínú ẹran tí mo pa. Ká wá pa ẹran tán oṣù mẹ́ta ìní subhanallah, olóṣù mẹ́ta ìní ẹran iléyá tó kún lé la ilaha illallah. Ẹran iléyá tó kún lé lóṣù mẹ́ta, kẹran iléyá tó kún lé a sì máa jẹ, yóò tún máa dùn lẹ́nu wa. Nǹkan burúkú ni, nǹkan burúkú ni tá a gbẹ́dọ̀ fi sínú ọ̀rọ̀ ayé wa. Ẹja jìnnà sí ẹ̀rí. Kì í ṣe ẹran tá à ń tọ́jú sílé, kì í ṣe ẹran tá à ń tọ́jú sílé. Ẹran tá à ń jẹ ń bẹ̀ ni, tá a sì fi ń tọrẹ ń bẹ̀ ni. Nínú àwọn kan tí ò dá bákan náà ní ìjọ ọdún atashabbuhu bil kufar. Àwọn yẹn máa ń ṣe bí àwọn kèfèrí ṣe é ṣe. A gbọ́dọ̀ rí mùsùlùmí likulli qawmin eid. Ìran kọ̀ọ̀kan ló ní ọdún rẹ̀. Ọdún tiwa ti yàtọ̀ sí tiwọn. Ìhun tí ò jọra wọn ni o. Ẹ má fi ọdún àwọn Nasara fi wé ọdún àwọn mùsùlùmí. Kì í ṣe nǹkan kan náà, nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí ò jọra wọn. Ẹ jẹ́ á ṣe ọdún bí Islam ṣe ní á ṣe ọdún wa, bá a ṣe ń gbọ́ ní Sunna TV, bá a ṣe ń gbọ́ lẹ́nu àwọn àfáà inú àwọn mọ́sálásí láwọn kútúbà. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ á ṣe. Ẹ má jẹ́ á sọ pé ṣe bá àwọn lágbájá bí wọ́n ṣe ṣèrè nígbà tí wọ́n bọ ilé ìjọsìn wọn dé. Ṣé bọ́tí ni wọ́n gbé sílẹ̀ ni wọ́n dà sílẹ̀? Wọ́n ṣí ọtí ni. Ṣé bọ́tí ni wọ́n ṣí? Irọ́ o, àwa kì í ṣí ọtí, kò sínú ìjọsìn wa. Ẹ jẹ́ á ṣe ẹ̀sìn. Ọdún wa ẹ̀sìn ni. Gbogbo ohun tá a máa ṣe inú ọdún yìí ẹ jẹ́ á ṣe lẹ́sìn. Káwo bọ́rọ̀ wa ó ṣe rí. Nínú àwọn nǹkan tí ò dá bákan náà tó ṣe pé máa ń ṣẹlẹ̀ ní ọjọ́ ọdún, àwọn obìnrin wa, àwọn ìyá wa, mulazamatu nisa al-matbah. Wọ́n á gbé diaro cuisine, ilé oúnjẹ. Wọ́n máa ṣe láti ìgbà tá a bá ti bọ ìdìde títí lẹ́ fi ṣú. Wọn ò tún ní àyè àti ṣe nǹkan míì mọ́. Ẹ má jẹ́ á gbé gbogbo ọjọ́ wa ká fi gbé sí diaro ká fi máa ṣe nǹkan. Ìwọ̀nba àsìkò ni ẹ jẹ́ á lò. Ìwọ̀nba oúnjẹ tá a fẹ́ jẹ òun lẹ jẹ́ ṣe ní ẹ ṣe. Ká ṣe kan tán, a ṣe ráìsì bùṣe, a bọ́ sẹ́nu makaroni, a kó lẹ́nu makaroni, a tún bọ́ sẹ́nu ọkà. Lọ́jọ́ kan náà la wá ṣe oúnjẹ lóríṣiríṣi. Al-israf, ìnákìná ni, iná àpànìyàn tọ́lọ́run sì kọ́ fún wa. A gbọ́dọ̀ ná ìnákúnà. Wala tusrifu, inna Allaha la yuhibbul musrifin. Ẹ má ná ìnákìná. Oúnjẹ oríṣi mẹ́rin márùn ní ọjọ́ kan ṣoṣo. Wọ́n wá jókòó ní cuisine ìdíàrò. Gbogbo ọjọ́ ayé wọ́n á lo gbogbo ọjọ́ ní sí ìdíàrò. Ìhun tí ò dá ni, ìhun tí ò dá ni tí ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa tá a sì gbọ́dọ̀ jìnnà sí. A gbọ́dọ̀ jìnnà sí. Láwọn ohun tí ò dá bákan náà, adam al-ikthar min dhikrillah.
tá a bá ti kírun bù ṣe á rí pé àwọn èèyàn tún ṣe ìrántí Ọlọ́run ọba mọ́ ti tán ayé tún bẹ̀rẹ̀ nìyẹn la ilaha illallah ayé tún bẹ̀rẹ̀ nìyẹn tá a bá ti kírun bù ṣe tó sì jẹ́ pé a gbọ́dọ̀ dákẹ́ gbólóhùn Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar walillahil hamd gbólóhùn yà gbọ́dọ̀ dákẹ́ rẹ̀ tá a bá kírun bó ṣe a tún ní ìjọ mẹ́ta lẹ́yìn ìjọ ọdún tá a máa fi wí gbólóhùn yìí tá a fi máa ṣe zikiri ìrántí Ọlọ́run a fi máa ṣe ìrántí Ọlọ́run gbogbo bí tá a bá wà tá a bá kírun bó ṣe ká máa fi ṣe ìrántí Ọlọ́run àwọn nǹkan tí Islam tọ́ lọ́dọ̀ wa nìyẹn tá a bá wà lo gbogbo àsìkò wa nídìí àrò tá a lo gbogbo àsìkò wa sídìí oúnjẹ ká wá gbàgbé ihun tó ṣe kókó ń bẹ tó ṣe pàtàkì gẹ́gẹ́ bí ìrántí Ọlọ́run ọba a gbàgbé àwọn nǹkan wọ̀nyí kí la fẹ́ fi gbà lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ò fẹ́ bi wá ṣó yó àbó yó ṣó jẹ àbó jẹ àmọ́ ìjọsìn ó ní ẹ̀san púpọ̀ lọ́dọ̀ Ọlọ́run ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa nínú àwọn nǹkan tí ò dá bákan náà a ti sọ̀rọ̀ nígbà tá à ń ṣàlàyé nípa dídé ìdì lọ́kìrun báwọn èèyàn wa bá dé ìdì ẹlòmíì ò ta kókó òun gbẹdọ̀ yẹn náfìlà méjì la ilaha illallah wọ́n sì lánàbí kò sínú súnà nàbí Muhammad sallallahu alaihi wasallam àwa yan náfìlà ní ìdì náfìlà èyí tí ìmáàmù fẹ́ yàn fún wa òun gan fúnra rẹ̀ náfìlà ni ó ti dúró ìhun tá a wá ṣe náà nìyẹn bóun ló ṣe wá takú ló ti wá sọ pé dandandan òun fúnra ara òun tóun bá débẹ̀ òun gbẹdọ̀ yan náfìlà méjì tóun náà kí ìmáàmù tó bẹ̀rẹ̀ tiẹ̀ subhanallah ṣé wọ́n tún wá mẹ́sìn náà ju ànábì Muhammad sallam lọ abofẹ́ sọ pé o gbẹ́sìn yé jù mímọ̀ kan ò débẹ̀ o mímọ̀ kan ò débẹ̀ kò sí àgbọ́yé kan tó débẹ̀ tó wà fi tẹ súnà ànábì Muhammad sallam ó fi tẹ súnà mọ́lẹ̀ ẹ lè sọ pé gbẹ́sìn yé ju ànábì lọ bá ànábì ṣe bẹ́ẹ̀ ni a ṣe bàbá dé ìdí ẹja farabalẹ̀ ẹ má jẹ́ àtàkù ká sọ pé a fẹ́ yẹn náfìlà ihun tí ò dání. bákan náà a tún sọ̀rọ̀ nínú àwọn tí máa ń ṣẹlẹ̀ bákan náà ádámù lè ṣèfà ádámù náà khutba àwọn yẹn kì í jàǹfààní àárẹ̀ ni tó wà lọ́dọ̀ wa gan bẹ́ẹ̀ bá bí ẹlòmíì kí ni ìmáàmù sọ inú khutba ọdún yóò lóun ti kírun ni kí ni ìmáàmù wa sọ inú khutba kò rí nǹkan mú wálé la ilaha illallah kí ni tẹ́m èrè kí ni ìmáàmù sọ̀rọ̀ sí kò rí nǹkan mú wálé ṣùgbọ́n yóò lóhun sáti kírun ti padà ìrun ẹ ló jẹ́ lógún àwọn àárẹ̀ ni tó wà nù àwùjọ wa àárẹ̀ pọ̀ gbogbo yìí tá a ṣe ń bẹ̀ tó wà di ìrànmọ́ wa lọ́rùn táwa déwájú Ọlọ́run ọba tọ́lọ́run ọba ó ní kí ká sọ̀rọ̀ lórí eléyìí tá a ṣe táwa ní rí ẹ̀rí mú wa àwa ní lè rí ọ̀rọ̀ sọ wàláhì ẹja jìnnà sí ẹ̀sìn Islam ẹ̀sìn tó rọrùn ni Ọlọ́run ò fẹ́ nira fún wa ìrọ̀rùn náà fẹ́ fún wa yuridu bikumul usr al-yusr wala yuridu bikumul usr ìrọ̀rùn ló fẹ́ fún wa al-yusr kò fẹ́ ìnira fún ẹ má jẹ́ nira wa lára láwa mùsùlùmí gbogbo ibi tí a bá wà ó ṣe ìlú Benin ni ó ṣe ìlú Nàìjíríà ni ó ṣe ìlú Togo ni gbogbo ibi tí ẹnìkọ̀ọ̀kan wa bá wà ẹ jẹ́ á ṣe ọdún yìí gẹ́gẹ́ bí Islam ṣe tọrọ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ á ṣe ẹ má jẹ́ á fi àṣejù sí ká fi ayọ̀ fi ba ọdún jẹ́ ká fi àṣejù fi ba ọdún jẹ́ nǹkan burúkú ni o nǹkan burúkú ni yọ́nú Ọlọ́run ọba náà ní ẹ jẹ́ wájú àwa tọ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Ọlọ́run kó pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa gbogbo ìbádà wa nínú lákòókò tá a wà yìí lọ fi díjọ́ ọdún náà fi dẹ̀yìn ọdún náà Ọlọ́run ká sínú iṣẹ́ rí ẹnìkọ̀ọ̀kan wa Ọlọ́run ká sínú iṣẹ́ rí ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwọn èèyàn wa tí wọ́n wà ní hajj Ọlọ́run má ṣà pẹ̀lú wọn
ṣe iṣẹ́ náà nírọ̀rùn fún wọn. Gbogbo àwọn olùgbọ̀wọ́ ètò hajj Ọlọ́run má ṣàbá ní san wọ́n lẹ́san rẹ̀. Gbogbo àwa náà tó ṣe pé à ń fẹ́ tí Ọlọ́run ọba ò sì tí ì yọ̀ǹda rẹ̀, Ọlọ́run ọba yóò ṣe nírọ̀rùn fún wa. A ti wà lé gbogbo iṣẹ́ dáadáa tá a máa ṣe tá a fi máa rí ìyọ́nú Ọlọ́run ọba. Àwọn tó wà ní Mẹ́kà ìyọ́nú Ọlọ́run ọba ni wọ́n wá. Àwa tá a wà lé náà ẹjá wá ìyọ́nú Ọlọ́run. Bá a bá lọ Mẹ́kà ká sì rí ìyọ́nú Ọlọ́run. Ṣùgbọ́n pé a lọ Mẹ́kà a wà ń lé àtúrí ìyọ́nú Ọlọ́run nínú tá à ń ṣe rí pé ẹ̀yà pàdánù nǹkan ni. Ọlọ́run má ṣe wá ní aládàánù. Ọlọ́run kó ṣàlékún ìmánì fún wa, kó ṣàlékún ìnígbàgbọ́ fún wa, kó ṣàlékún iṣẹ́ rí fún wa, kó ṣàlékún ọ̀nà àmọ̀ fún wa, kó ṣàlékún àgbọ́yé ẹ̀sìn fún ẹnìkọ̀ọ̀kan wa. Ọ̀rọ̀ wa kò ní jù báyìí lọ. A tún máa ní àǹfààní láti nípàdé mi ní ọjọ́ ayọ̀, ní ọjọ́ ìdùnnú. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La ilaha illa Allah. Allahu akbar, Allahu akbar. Walillah